A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì àrólé bàbá 1010 TV2. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, arákùnrin tẹ́wọ̀ tí wọ́n mú wọnú ọkọ̀ yìí ó ní wọ́n kẹ́fín ohun ìjà olóró lára rẹ̀ lásìkò tí wọ́n ṣe ìwọ́de tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Wọ́n fi páńpẹ́ òfin mú arákùnrin náà báyìí tí wọ́n sì ti gbé lọ sí àgọ́ ọlọ́pàá àti láàmú gbé yín débẹ̀ lórí bí nǹkan ṣe ń lọ. Ọ̀kan lára àwọn tí wọ́n gbèrò láti da ìfẹ̀hónú àlàáfíà rú òun náà ni arákùnrin tí wọ́n fi páńpẹ́ òfin mú yìí. Lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri ni ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ń ṣe ìwọ́de gẹ́gẹ́ bá ṣe mú wá fún wa tẹ́lẹ̀ rí nínú ìròyìn tá a mú wá láàárọ̀ yìí. Gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀‐èdè Nàìjíríà ni àwọn ènìyàn ti tú jáde wọ́n sì ti ń ṣe ìfẹ̀hónú hàn. Nta gbọ́ ni pé kò tíì sí ìdàrúdàpọ̀ ní ibì kankan, bẹ́ẹ̀ ni ohun gbogbo ń lọ létòlétò pẹ̀lú bí àwọn agbófinró bí wọ́n ṣe dúró wámú tí wọ́n sì ń dáàbò bo àwọn ènìyàn tí wọ́n ṣe ìfẹ̀hónú hàn yìí, nígbà tí wọ́n tún fi páńpẹ́ òfin mú ẹni tán bá kẹ́fín pé ó ń hu ìwà jàgídíjàgan àbí tó ń gbèrò láti domi àlàáfíà ìwọ́de náà rú. Fún ìdí èyí, ọwọ́ àwọn ọlọ́pàá ti bá ọ̀kan nínú àwọn ènìyàn tí ó ń hùwà jàgídíjàgan tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ó fẹ́ da ètò ìwọ́de àlàáfíà náà tí ó fẹ́ dàrú. Ìkànnì àrólé bàbá 1010 TV2 ó ní ẹwà yìí tẹ̀sí ń wo gbogbo bí nǹkan ṣe ń lọ àti láàmú amúyín débẹ̀ lọ́tùnlọ́tùn bí nǹkan bá ṣe ń lọ ní orílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú bí ìfẹ̀hónú hàn ṣe ń wáyé káàkiri lénìí. Ẹ bá wa subscribe sórí ìkànnì yìí kí ẹ sì máa bá wa like àwọn ètò tí à ń gbé jáde. Àníyé máa gbé yín sí kásìyé máa gbé yín débẹ̀ ní káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Ìwọ́de tí ń wáyé àwọn ìpínlẹ̀ tó jẹ́ 36 states òní ìwọ́de tí ń wáyé lénìí, nígbà tó ọ̀pọ̀lọpọ̀ ń pariwo pé ebi pọ̀ ń ta, ọ̀wọ́n gógó oúnjẹ, ọ̀wọ́n gógó epo, pẹ̀lú bí ẹ̀yin náà ṣe ń rí lórí àwọn pátákó ẹlẹ́mọ̀ tí wọ́n ń gbé káàkiri, káàdì wọn àti oríṣiríṣi nǹkan míì tí wọ́n ń kọ síbẹ̀ pẹ̀lú bí ebi ṣe ń pàgbà àti ń fọwọ́ mẹ́kẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. A tún máa mú àwọn ìròyìn náà wá lórí bí ó bá tún ṣe ń lọ, bàbá ti ṣe ń gbọ́ bẹ́ẹ̀ náà la máa gbé yín débẹ̀. Ẹ ṣé, ẹ kú ìfún ojú lóúnjẹ látòórọ̀. They were not trading in our own currency, and that is why our currency does not have value. We are a consuming country, we are not producing. The government will help us reduce that tariff. If they receive this tariff, people, artisans who are using it, they know, electricians, they will be able to weather, they will be able to use it. So there won't be reason for us to come into the shit and be protesting. Yoruba will say, take back punishment. If we can feed ourselves, we won't care if government is stealing or not. We won't care. That we should be able to feed ourselves. That's what we are begging them for. And you see, that's why everybody enjoyed the police. They have been civil with us and they should continue their civility. If they want to kill us, they can kill us. That will not be the first place. And one thing they should realize, that anybody that kill people this time around, they will pay the music. Internationally, we are reporting them. Some of these things are being strong. So we are conducting ourselves. We know they are using their dust. Yeah, this is live and direct from Edo State, Agbo. Protest is ongoing.
You can see everywhere is blocked. Everybody is tired for the bad government. No road, we agree, no road. So, anywhere you are, just please stay safe and play safe. Make sure you don't trespass. Make sure you do not do stronghead. You can see everything. Everywhere is blocked. Edo State, Agbo. You can see. You can see. I don't know other side. Benin or and some other places. But here in Edo, you can see. You can see. Please, wherever you are, just apply safe. You can see our motor down there. That's our truck. Everywhere was blocked. So, thank you.